Ẹ kú ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ìyá mi káàkiri gbogbo bí àgbáńlá gbogbo bí tẹ́ ẹ bá wà. Ẹ kú àtàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àtàárọ̀ o. Igi ajé òṣù lẹ́yìnkùlé ẹnìkọ̀ọ̀kan wa, á ní owó lọ́wọ́ àní ní lọ́rùn. Ayé ò ní dẹkùn gbèsè sí wa o. Ànàmúntàgà gbogbo bí a bá nawọ́ sí, a máa ríre mú bọ̀ alé mbẹ̀ ni o. Àgbàrá kì í balẹ̀ àmọ́ fọwọ́ kàn nǹkan gbogbo ẹ̀yin tẹ́ wà lájò ẹ̀ ní gbé sájò o. Ẹ fọwọ́ kọ́lá wálé, ẹ fọwọ́ kọ́là wálé ni o. Agbára Elédùà ẹ̀ ní gbájò wẹ̀ wọ́n o. Àdá kì í roko àìmá bọ̀ wálé, idà kì í roko àìmá bọ̀ wálé. Bálápá nàdẹ́ bá lo òkú tọ́ bá lọ ọ̀sà ìbílẹ̀ ní fàbọ̀ sí. Gbogbo wàhálà tẹ fàárọ̀ ọjọ́ yìí ṣe ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ yín. Ẹ̀yin obìnrin ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ń ṣe. Wọn ò ní lè yín kó ní ẹrù yín ìwọ́tọ́ lẹ́rù, ìwọ náà má fẹ́ ru ẹ ráre o. Tọ́ èmi ọmọ yín náà ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. Àlá yìí kì í sábà máa wáyé fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Kéèyàn máa jẹ ọ̀gẹ̀dẹ̀ ní ojú oorun. Pàápàá tí a bá rí ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n wò lójú oorun, bọ́yọ̀ orí tó pọ̀. Aláìda láì jẹ́ pọ̀ jẹ́ lásán, aláìda ìṣínà orí ni. Gbogbo nǹkan rọrùn fún yàn lásìkò ìgbà tí a bá lálàyé. Tí a bá lárú àlá báyìí, èyíkéyìí àlá dáadáa tó bá lá, a kì í máa dáwọ́ dúró, ìwọ náà máa ṣàdúrà pé Ọlọ́run àláyé o yóò tètè wá sí ìmúṣẹ nínú ayé mi o. Kódà bọ́ jẹ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú náà lèèyàn bá rí, ìṣínà orí ni, blessing ni. Ṣùgbọ́n tí wọ́n bá ń fún yàn lọ́gẹ̀dẹ̀ jẹ lójú oorun, òun ló le jù. Wọ́n máa fi ọ̀gẹ̀dẹ̀ funfun jẹ lójú oorun, wọ́n máa fi fààyàn sínú ẹgbẹ́ òkùnkùn ni. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa fi dènà àrísìkí fún ni tí wọ́n bá ń fún yàn lọ́gẹ̀dẹ̀ jẹ tàbí wọ́n ń pín ọ̀gẹ̀dẹ̀ léni lọ́wọ́ lójú oorun, kódà wọ́n fi gba àrísìkí ẹni ni. Tó bá jẹ́ ọ̀gẹ̀dẹ̀ dídín tàbí sísun lèèyàn bá ń jẹ lójú oorun, àárẹ̀ ni. Ọlọ́run ò ní jẹ́ káyọ̀ dá àárẹ̀ aburú sí wa o. Àárẹ̀ kéré ó tóbi kò ní ya nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa o. Ara ó dẹ̀ wá o. Àbájẹ́ mulẹ̀ o. Ajé ò ní kọ̀ wá tí o. Ajé ò fi lé wa sí gbùgbé o. Àsìkò yìí ìlera má dùn àdáadáa. Oore tó oore kan sí àtòore tó oore kan sí. Wàràwàrà yóò máa tẹ lọ́wọ́, Ọlọ́run faradẹ̀ gbogbo wa o. Bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú rẹ̀ dẹ̀ ni Ọlọ́run ó faradẹ̀ wa o. Àní mọ̀ nira o. Ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Kẹ́ máa dàǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan báyìí. Ẹ wá dákun. Wọ́n tẹ́tọ̀ yìí bá tẹ̀ lọ́wọ́. Má dìlítì ẹ. Àkọ́kárí. Wọ́n náà máa ṣe ààrẹ fún gbogbo èèyàn. Ó lè jàǹfààní fún wọn. Orí ayọ̀ wo ní fún gbogbo wa rú o. Òjò kì í rọ̀ kọ́tà sí ilẹ̀ o. Aláàánú wa yóò máa wá wa rí ni o. A máa ṣe kòńgé orí òun ni o. Onísábàbí ayọ̀ wa kò ní kọjú jàdá wa o. 08032983298. Ẹ darapọ̀ mọ́ wa ní WhatsApp group. Ẹ má fi ìpè sílẹ̀ fún mi o. Tó bá yá ẹ fi voice note sílẹ̀ o. Ìní gbọ́ o. Torí mẹ́sẹ̀gì máa ń pọ̀ o. Ẹ sì má fi WhatsApp call pè mí. Ẹ pè mí direct ni. Ṣùgbọ́n ẹ rí pé ẹjọ́ yìí wà ní WhatsApp group o. Àdúrà wa gbà o. Ọlọ́run yóò faradì wa o. Ire kàbìtì.